wọ́n sìnkú àwọn ọ̀rẹ́ Anthony Joshua ní London. àríkúyẹrí dẹ́rẹ́bà tó wa mọ́tò ní bí ọlọ́run ò bá yẹ̀ ẹ́ ni Anthony Joshua gan-an ni ìbá kú. bí èèyàn bá pe Anthony Joshua ní àríkúyẹrí tọ́hún kò sí ọ̀rọ̀ sọ torí bí kì í bá ṣe pé ọlọ́run yẹ kinní náà ní tòótọ́ èyí tí à ń wí yìí kọ́ ni àbá máa wí. kàkà ká sìnkú àwọn ọ̀rẹ́ ẹ̀ Anthony Joshua fúnra ẹ̀ ni wọn ìbá máa ṣe ìsìn kẹyìn fún lónìí bí wọ́n ti ń ṣe fún àwọn ọ̀rẹ́ ẹ̀ òun náà ni wọn ìbá sì gbé sin bí wọ́n ti gbé àwọn ọ̀rẹ́ ẹ̀ sin. díẹ̀ báyìí ló kù ọlọ́run ló yọ ọ́ o. dẹ́rẹ́bà tó wa mọ́tò náà Káyọ̀dé Mobọ́lájí Adéníyì sọ fún ọmọ ẹ̀ Ìfẹ́olúwa Adéníyì àti lọ́ọ̀yà ẹ̀ Ọlálékan Abíọ́dún pé ẹgbẹ́ òun níwájú ni Joshua jókòó sí tẹ́lẹ̀ àmọ́ nígbà tó ń dí òun lọ́wọ́ láti rí mírọ̀ ẹ̀gbẹ́ nítorí pé ọkùnrin tí tóbi ni lòun ní kó lọ jókòó sẹ́yìn. Adéníyì ní bí òun ṣe páàkì nìyẹn tí Joshua bọ́ sẹ́yìn tí ọ̀rẹ́ ẹ̀ Lars ìyẹn Lateef Ayọ̀délé sì kúrò lẹ́yìn tí òun wá bọ́ síwájú. ohun tó ṣe ikú pa Lati tó dá Joshua sí nìyẹn. bí bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe pé Joshua ló wà níwájú tó jókòó sí ibi tó jókòó sí tẹ́lẹ̀ ni ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ìbá polówó fóun náà bó sì lóògùn bí àrọ̀nì òun náà ìbá fi ikú ṣèfàjẹ ni. àmọ́ ìdúró ìṣẹ́jú díẹ̀ àti àìṣagídí pẹ̀lú dẹ́rẹ́bà kó ọmọkùnrin yọ lọ́wọ́ ewu ìyẹn làwọn ọ̀rẹ́ ẹ̀ fi kú. ọjọ́ burúkú lọ́jọ́ náà o ọjọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025. Èkó ni wọ́n ti gbéra ṣé dẹ́rẹ́bà yìí náà Adéníyì ló ti kọ́kọ́ lọ gbé Anthony Joshua pẹ̀lú àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ méjì ẹ̀ Lateef Ayọ̀délé tí wọ́n ń pè ní Láàsì àti Saina Gbami. àwọn méjèèjì ṣe pàtàkì nínú ayé Joshua o nítorí yàtọ̀ sí pé àwọn ni wọ́n máa ń kọ́ ọ lẹ́sẹ̀ẹ́ tí wọ́n máa ń ṣètò ìgbáradì gbogbo fún un tí wọ́n sì máa ń bá a dámọ̀ràn ayé ẹ̀ nígbà tó jẹ́ láti kékeré ni wọ́n ti jọ ń ṣe. àwọn náà ni ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ tí wọ́n máa ń tẹ̀lé lọ síbikíbi tó bá ń lọ. òun ni wọ́n bá ní àwọn fẹ́ sáré lọ sí Ṣàgámù nílùú àwọn Joshua kí àwọn lọ kí àwọn ẹbí wọn. ìyẹn ni wọ́n ṣe ń lọ. dẹ́rẹ́bà Adéníyì náà ló ń wà wọ́n. òun fúnra ẹ̀ sì sọ pé òun ti ń gbé Joshua tó ọdún 3 báyìí o. bẹ́ẹ̀ lọmọ ẹ̀ pàápàá sọ pé kì í ṣe awakọ̀ kan tó máa ń sáré pé bírèkì mọ́tò ló fẹ́ẹ̀lì. àmọ́ ìyẹn ṣòro láti gbàgbọ́ fún ọ̀pọ̀ èèyàn nítorí bí ìjàmbá náà ti ṣẹlẹ̀ burú débi pé gbogbo èèyàn ló gbà pé kò sóhun méjì tó lè fà á ju eré àsápajúdé lọ. mọ́tò náà lọ ṣẹ́rí mọ́ mọ́tò tírélà tí wọ́n páàkì sẹ́gbẹ̀ẹ́ kan jẹ́jẹ́ ni. eré náà sì pọ̀ débi pé lójú ẹsẹ̀ ni Lateef tó wà níwájú kú tí Gbami tó wà níjókòó ẹ̀yìn náà kú tí Joshua àti dẹ́rẹ́bà sì farapa gidi gan. àwọn èèyàn ló sáré sí wọn tí wọ́n fa Joshua yọ tí wọ́n sì gbé e sí ẹ̀gbẹ́ kan nínú mọ́tò kan níbẹ̀. Láàsì ti fi hàn irú àrùn burúkú tó ń bá wa jà ní Nàìjíríà. àwọn èèyàn yọ fóònù ẹni tó wà nínú irú wàhálà àti ìdàrú ọkàn bẹ́ẹ̀ lọ níbi tí wọ́n láwọn ti ń ṣáájú ẹ̀. gómìnà ìpínlẹ̀ Ògùn sáré pé wọ́n gbé e lọ sí ọsibítù fún ìtọ́jú kíákíá. gómìnà náà Dàpọ̀ Abíọ́dún sì dúró tì í lọ́sibítù níbẹ̀. bẹ́ẹ̀ náà sì ni gómìnà Èkó Babájídé Sanwó-Olú sáré wá. àwọn méjèèjì wà níbẹ̀ tí ọ̀gá ọlọ́pàá pátápátá Káyọ̀dé Ẹgbẹ́tókun náà fi yọjú sí wọn àti aṣojú ìjọba ilẹ̀ United Kingdom UK ní Nàìjíríà níbí. àmọ́ kò sí ohun tó bà Joshua nínú jẹ́ jùlọ bí ikú àwọn ọ̀rẹ́ ẹ̀ méjì yìí nítorí fúnra ẹ̀ kò yé sọ pé apá 3 láyé òun nídìí iṣẹ́ tóun ṣe apá 2 ló ti lọ yìí kí lòun wá fẹ́ ṣe. àwọn ọlọ́pàá ti sáré gbé Káyọ̀dé Adéníyì lọ sílé ẹjọ́ o ìyẹn dẹ́rẹ́bà náà. ẹ̀sùn tí wọ́n fi kàn án ní ẹ̀sùn ìwàkuwà mọ́tò tó mú ẹ̀mí èèyàn lọ. àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn ní kò sóhun tí àwọn lè ṣe àfi kí àwọn gbé ọkùnrin ọmọ ọdún 56 46 years náà lọ sílé ẹjọ́ nítorí ó fi hàn pé ìwàkuwà tó wa mọ́tò náà tó fẹ́ ya mọ́tò míì kọjá níbi tí kò ti yẹ kó ṣe bẹ́ẹ̀ tó ya mọ́tò náà kọjá tán tí kò rọ́nà ló jẹ́ kó lọ sọrí mọ́ tírélà tó ti dúró ẹ̀ jẹ́jẹ́ láti ọjọ́ pípẹ́. bó tiẹ̀ jẹ́ pé ọmọ ẹ̀ Ìfẹ́ ń sọ pé tírélà náà
tó wà níbi tí kò yẹ kó wà ló jẹ́ kí bàbá ọ̀hún ṣẹ́rí mọ́. Àwọn agbófinró ní tírélà náà kò sí lójú ọ̀nà àti pé ibi tó wà bàbá ẹ̀ ló wa mọ́tò tó yà lọ bá a. Àwọn adájọ́ ní kí wọ́n gba béèlì ẹ̀ pẹ̀lú mílíọ̀nù 5, wọ́n sì sún ìgbẹ́jọ́ ẹ̀ síwájú. 20 oṣù yìí ni ẹjọ́ náà yóò tún bẹ̀rẹ̀ tí gbogbo ayé yóò sì gbọ́ bó ṣe wa mọ́tò ẹ̀ náà tó fi pààyàn 2 lẹ́ẹ̀kan, Lateef Ayọ̀délé àti Saina Gbami, àwọn ọ̀rẹ́ Anthony Joshua. Bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́jọ́ yìí ni wọ́n ti kó Lax àti Gbami lọ sí mọ́ṣúárì. Joshua sì rí i pé òun fojú kàn wọ́n níbẹ̀ kí wọ́n tó gbé òkú wọn lọ sí London. Lónìí ọjọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kínní yìí ni wọ́n ṣe jánásà, ìyẹn ètò ìsìnkú àwọn mùsùlùmí fún Lateef ní mọ́ṣáláṣí London Central Mosque, níbi tí wọ́n ti kírun sí òkú ẹ̀ lára. Aago 10 lètò náà ti bẹ̀rẹ̀, nígbà tó sì di aago 12 ni wọ́n gbé e lọ sin. Bákan náà ni wọ́n lọ sin Saina Gbami sí ìtẹ́ òkú Hendon Cemetery ní London níbẹ̀. Ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 lọ́jọ́ àìsùn ọdún gan ni wọ́n ti dá Joshua sílẹ̀ ní ọsibítù tó wà. Nígbà tó sì di alẹ́ ọjọ́ Ẹtì Friday, ó kúrò ní Nàìjíríà ó sì dé London ní kùtùkùtù ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta. Nítorí ẹ̀ làwọn èèyàn ṣe rò pé yóò dé ibi tí wọ́n ti fẹ́ sin àwọn ọ̀rẹ́ ẹ̀ tàbí tí wọ́n ti fẹ́ ṣe ẹ̀sìn fún wọn. Àmọ́ ìbànújẹ́ kò lè jẹ́ kí Anthony Joshua lọ síbì kankan. Ọ̀dọ̀ àwọn ẹbí àwọn ọ̀rẹ́ ẹ̀ yìí nìkan ló lọ, níbi tó ti jókòó tì wọ́n tóun náà sì ń ṣe ìdárò ẹ̀ láàrin wọn. Èèyàn kò tí ì mọ̀, Joshua fúnra ẹ̀ náà kò sì tí ì lè sọ bí òun yóò ti lè ṣe iṣẹ́ òun báyìí, torí ohun tó ń sọ níkọ̀rọ̀ fáwọn èèyàn tí wọ́n súnmọ́ ni pé kò sí bí òun ṣe lè ja ìjà kankan nígbà tí kò bá sí àwọn méjì yẹn níbẹ̀, torí àwọn gan ni agbára òun. Nítòdodo kò tó di pé Anthony Joshua ní ìràwọ̀ rárá, àti nígbà tó ní ìràwọ̀ náà tán, òun àti àwọn ọ̀rẹ́ méjì yìí ni. Ohun tó tún jẹ́ kí ọ̀rẹ́ wọn náà túbọ̀ lágbára ni pé lẹ́yìn tí wọ́n ti jọ ṣe kékeré títí tí wọ́n sì tún dàgbà, ọ̀nà kan náà ni wọ́n jọ ń gbà, iṣẹ́ wọn sì jọ ara wọn púpọ̀. Bí Lax Ayọ̀délé ti mọ̀ nípa kákọ́ni lẹ́sẹ̀ẹ́, kábánitó eegun àti àwọn ohun gbogbo tí mú à ń kànṣẹ́ dúró gírí, bẹ́ẹ̀ ni Saina Gbami mọ̀ nípa ọ̀pọ̀ eré ìdárayá yàtọ̀ sí ẹ̀ṣẹ́ kíkàn nìkan. Ó sì lọ sílé ìwé fún àwọn ẹ̀kọ́ wọ̀nyí tó gba sábúkẹ́ẹ̀tì dáadáa sọ́wọ́. Nídìí èyí, pẹ̀lú àwọn méjì yìí, kò sí ètò kankan tí Anthony Joshua fẹ́ ṣe nídìí iṣẹ́ yìí tó rú àwọn ọ̀rẹ́ wọ̀nyí lójú. Kò sí ìwé àdéhùn kan tí kìí ṣe àwọn ni wọn yóò ṣètò ẹ̀. Gbogbo àwọn èèyàn tó kù tó sì ń bá Anthony Joshua ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn méjì yìí ni wọ́n ti ń gba gbogbo ìgbésẹ̀ wọn. Èyí ló mú kí Anthony Joshua dojúkọ iṣẹ́ ẹ̀ṣẹ́ kíkan tiẹ̀ tí kò sì mú nǹkan míì mọ́, nítorí kò sí wàhálà kankan fún un. Àmọ́ ní báyìí ọ̀pálámbá ọtí òyìnbó ti fọ́, iyọ̀ dà sómi ó ṣègbé, ẹṣin ńlá jákùn léèkàn, òmùwẹ́ kọjá sáàrin òkun kò lè jáde. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Anthony Joshua pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kù yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ara fẹ́ra kù o.